ẹ̀yin èèyàn léèwọ̀ lẹ ṣe o ṣàlàáfíà ni ẹ wà bí a ṣe gbọ́ o wọ́n ní sisi wa r wípé ó fẹ́ ba diamond tí kábíyèsí rà fún Queen Naomi ó fẹ́ bàjẹ́ ó fẹ́ sọ mọ́lẹ̀ kó pieces ẹ̀ nítorí owú yẹn náà ló máa pa yín ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi èmi Máṣọlá ọmọ yín mo kí yín káàbọ̀ sí Máṣọlá Gist TV ṣé dáadáa ni mo bá yín ṣàlàáfíà ni ó wà gbogbo lé ń kọ́ ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo yín o mo máa ń sọ yorùbá lórí channel mi mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist mo máa ń sọ̀rọ̀ nípa gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe ẹ subscribe so that tí má ti post any gist ẹ máa rí òkè òkè lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé allegedly bí a ṣe gbọ́ o ẹ̀yin èèyàn lé wọ́n ní kábíyèsí wọ́n fẹ́ spend private dinner pẹ̀lú Queen Naomi ní Lẹ́kì láti celebrate birthday Tádéníkáwò wọ́n ní bí olórí wa àǹtí wa háró wọ́n ní bó ṣe lọ mú bracelet kábíyèsí rà fún Queen Naomi nìyẹn o tó fẹ́ bàjẹ́ tó fẹ́ destroy wọ́n ló fẹ́ destroy ẹ̀ nítorí owó pé 18th of November ní Tádéníkáwò turn 3 tí gbogbo wa yìí gbogbo ayé tó celebrate Tádéníkáwò ẹ dẹ̀ mọ̀ pé Queen Naomi ò fi ọ̀rọ̀ Tádéníkáwò ṣeré wọ́n take picture wọ́n post picture ẹ̀yin èèyàn lé wọ́n nítorí ẹ̀ ní kábíyèsí fi ní àwọn fẹ́ celebrate ọmọ àwọn Tádéníkáwò pẹ̀lú Queen Naomi wípé kí wọ́n tiẹ̀ kúrò ní agbègbè Ifẹ̀ kí wọ́n lọ sí another place bíi Lẹ́kì tó quiet kó jẹ́ pé àwọn nìkan àti àwọn ọmọ nìkan ni wọ́n máa wà ńbẹ̀ tí wọ́n jọ máa celebrate ara wọn wọ́n ní bí àǹtí wa haru wọ́n ti mọ̀ pé kábíyèsí máa fẹ́ lọ sí Lẹ́kì wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí nosy tó ń fi àwọn èèyàn ṣọ́ kábíyèsí nìyẹn o tí wọ́n ń fi ẹnu fílẹ̀ kiri ẹ mọ̀ bí eku ṣe máa ń fi ẹnu fílẹ̀ kiri wọ́n ní bí àǹtí wa ṣe ń fi ẹnu fílẹ̀ kiri bí eku nìyẹn o wọ́n ní bí àǹtí wa haru wọ́n ní bó ṣe gbé àwọn ẹ ṣáà mọ̀ bó ṣe máa ń sọ fún kábíyèsí òun fẹ́ ṣe nǹkan báyìí òun fẹ́ ṣe nǹkan báyìí wọ́n lórí pé kábíyèsí máa gbọ́ ni wọ́n ní kábíyèsí ò dá lóhùn wọ́n ní kábíyèsí kan ń wo ni wọ́n sọ nǹkan kan wọ́n ní bí ó ṣe lọ sí ibi báàgì èyí tí diamond wà èyí tí kábíyèsí fẹ́ fún olórí Ronke tó fẹ́ fún Queen Naomi wípé big one ní ti Queen Naomi small one ní ti Tádéníkáwò wọ́n ní bó ṣe lọ síbẹ̀ nìyẹn o ló bá fẹ́ gba báàgì yẹn wọ́n ní bí Dr. Elizabeth fi lọ bá a nìyẹn pé kí ló fi òpè ó ń ṣe kí ló fi òpó fẹ́ ṣe wọ́n ní bí olórí Tèmítọ́pẹ́ náà ṣe takò nìyẹn pé kí ló fi òpó fẹ́ ṣe pé gbogbo ìranù tó ń ṣe wọ́n ní láti stop gbogbo ìranù wọ́n ní kábíyèsí ò ń ṣọkọ ìwọ nìkan kí ni problem ẹ̀ gan-an wọ́n ní bó ṣe takò nìyẹn àwọn méjèèjì wọ́n ní pé wọ́n sọ fún yín pé kò ní ààyè láti máa ṣe gbogbo nǹkan tó ń ṣe because ó máa hurt àwọn wípé àwọn ò dẹ̀ fẹ́ nǹkan tó máa hurt marriage àwọn pẹ̀lú kábíyèsí wípé so kó stop gbogbo rubbish tó ń ṣe àwọn ò fẹ́ gbogbo ìranù rádaràda tó ń ṣe wípé kí ló ṣẹlẹ̀ tó fẹ́ destroy diamond yẹn kí ló ṣẹlẹ̀ wọ́n ní ìkà ní olórí Ronke wípé kí ló fẹ́ break diamond yẹn fún wípé kí ló fẹ́ break ẹ̀ fún wípé tí ò bá ń ṣe pé inú ẹ̀ ò dáa wípé ìkà ní wípé èèyàn burúkú ni wọ́n ní bí wọ́n Dr. Elizabeth àti olórí Tèmítọ́pẹ́ wọ́n ṣe kọjú ìjà sí nìyẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí wọ́n ní Dr. Elizabeth ní tí ò bá drop báàgì yẹn táwọn bá mú ọwọ́ ẹ̀ ní Tèmítọ́pẹ́ náà ní tó ń bá ra mú wípé wọn ò ní expect nǹkan táwọn máa ṣe fún àwọn méjèèjì wọ́n ní bí àwọn bodyguard Dr. Elizabeth ṣe ń come after olórí Ronke nìyẹn wọ́n ní kò wá síbi tó fẹ́ sá sí mọ́ wọ́n ní bó ṣe sọ báàgì yẹn sílẹ̀ nìyẹn ẹ̀yìn èèyàn lé alẹ́ èèyàn burúkú lolórí Ronke wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí sunkún nìyẹn òun lápẹ̀ẹ́mẹ́ pẹ̀lú kábíyèsí ò sọ fún òun wípé òun fẹ́ travel ó ṣe jẹ́ gbégbà tó ń bá lápẹ̀ẹ́mẹ́ pẹ̀lú kábíyèsí ni kábíyèsí máa ń travel ẹ̀yin èèyàn lé èyí lágbára o wọ́n ní Dr. Elizabeth kó gbẹ̀nu ẹ̀dá kẹ́ẹ̀kún ranù wo ló ń sun wípé ṣé kábíyèsí ní láti máa gbàṣẹ lọ́wọ́ ẹ̀ tó bá fẹ́ travel ní pé kí ló ń pa lẹ́kún kí ló ń pa nígbe kí ló ń pa láròyè wípé kó dákẹ́ ẹnu ẹ̀ pàwọn ò tiẹ̀ fẹ́ gbọ́ wípé kí ló dé gan-an
wọn fẹ́ yàwó ní kábíyèsí fẹ́ yín ni tẹ́ fẹ́ pẹ́ ní ẹlẹ́ni lẹ́mìí tẹ́ fẹ́ máa make wọn happy. Ṣé kábíyèsí ò deserve happiness ni? Àtìgbà tí kábíyèsí ti fẹ́ olórí Ronke àti Mariam àti Ashley, tẹ́ bá rí ojú kábíyèsí, stress all over ojú kábíyèsí ni. Wọ́n ní fọkànbalẹ̀. Kí ló dé? Ṣé wọ́n fẹ́ yín náà fẹ́ yín ni? Tí wàhálà yín pọ̀ tó báyìí, tí dààmú yín pọ̀ tó báyìí. Ẹ jókòó síbi tó bá yẹ kẹ́ ẹ jókòó sí, kẹ́ stop rubbish àti nonsense. Wọ́n ní kì í ṣe nǹkan kékeré o, ẹ̀yin èèyàn. Wọ́n ní Dr. Elizabeth bínú sí olórí Ronke àti Tèmítọ́pẹ́ pé kán fi ọkọ àwọn lọ́kàn balẹ̀, kán jẹ́ kó go after ìfẹ́, kán jẹ́ kó go after ayọ̀ ẹ̀, kán jẹ́ kó go after ìdùnnú ẹ̀. Máa yìí sọ fún wa kó tó di pé fẹ́ wá pé ò níyàwó, àwa la rán rí la wá síbẹ̀. Wípé so kán fi kábíyèsí sílẹ̀, kán jẹ́ kí kábíyèsí enjoy ara rẹ̀. Dr. Elizabeth ní àwọn mọ̀ ìpè nítorí pé olórí Ronke mọ̀ ìpè kábíyèsí fẹ́ lọ spend time pẹ̀lú ọmọ yẹn ni, Tadéníkáwò àti màmá ẹ̀. Ìtorí ẹ̀ ló fi ń ṣe gbogbo ìranù tó ń ṣe yẹn. Ìpè kì í ṣe ní olórí Ronke ṣe máa ń ṣe bẹ́ẹ̀. A máa gbé proposal orí burúkú, a máa gbé síwájú kábíyèsí. Látọjọ́ tẹ́ tí ń gbé proposal síwájú kábíyèsí, ṣé ẹ múnú kábíyèsí dùn? Ọ̀rọ̀ contract náà ṣáà ni wọ́n ti fi ṣe yín, wọ́n ti fowó ṣe yín. Owó yìí náà ni problem gbogbo yín àti olórí Title, wọ́n ti fi ṣe yín. Wọ́n ní bí Dr. Elizabeth àtolórí Tèmítọ́pẹ́ ṣe kó ti olórí Ronke nìyẹn o. Bó ṣe sọ báàgì ọwọ́ ẹ̀ sílẹ̀ ni, ẹ̀yin èèyàn lé. Olórí Ronke lọ jókòó ara ẹ̀ jẹ́, kò sí nǹkan tó lè ṣe. Tó o bá mọ nǹkan tó ń jẹ́ ìfẹ́ òtítọ́ lórí yẹn. Ìfẹ́ òtítọ́ ẹ̀ lè bàjẹ́, ẹ̀ lè pa, ẹ̀ lè wú. Ó máa gbòòrò, ó máa grow sí ni. Kábíyèsí love Queen Naomi, take it like that. Gba ká mú fọ́lọ́run ọba kó lọ ra lé kó jókòó síbi tí kábíyèsí bá fi ẹ́ sí. Gbogbo nǹkan tí wà tí Mariam ń ṣe kiri yẹn rubbish ni because kò lè work. Ẹ̀yin èèyàn lé, kò jẹ́ bó ṣe jẹ́. A ní ká tún mú gist yìí ká tún mú wá fún yín ní. Ọlọ́run Elédùmarè á bá mi wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Ní agbára Ọlọ́run, ìdùnnú àtayọ̀ ni ọjọ́ èní máa jẹ́ o, àti gbogbo ọjọ́ tó wà tá a tún máa bọ́ sí. Ọlọ́run á dùn yín nínú o. Ẹ ṣé mo dúpẹ́. Please share this video, like and subscribe. God bless you all.